Mo kí káàbọ̀ padà lórí ètò Èjì Òwúrọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè. Ní báyìí àsìkò ti tó pé ká bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ jomitoro pẹ̀lú àlejò mi fún tòní. Orúkọ àlejò mi náà ni Alhaji Mudashiru Olówó. Wọ́n ti ṣe tán láti dá gbogbo wa lóhùn gbogbo ìbéèrè tá a ní fún wọn lórí kí náà ni lórí ìdílé òun náà ni ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí. Ẹ̀yin ará ilé ẹ bá mi kí wọn káàbọ̀ sórí ètò ṣé dáadáa lẹ dé o. Àfikìyín kìtọ̀ lọ́hùn ẹ bá ń káwọn ará ilé náà káàbọ̀ sórí ètò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A dúpẹ́ fún Ọlọ́run. Olúwa ṣeun. Aya Ànábì wa Muhammad. Kí àti ìgẹ̀ kó bá òjíṣẹ́ ńlá tí jẹ́ Ànábì wa Muhammad. A dúpẹ́ fún Ọlọ́run tó ní kí àárọ̀ tó ní kí ó bá gbogbo wa láyé. Kí Olúwa kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Olúwa kó má ṣe eléyìí láṣemọ̀ fún wa. A sì fi dédé àsìkò yìí náà fi sí kí olùdásílẹ̀ ètò yìí kí Olúwa kó jẹ́ kí ọwọ́ wọn kó máa ròkè sí. Olúwa kó má rẹ̀ wọ́n lẹ̀. Ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀rọ̀ lórí ìdílé òun náà la ní ká sọ torí bó ṣe wà lọ́tún bẹ́ẹ̀ náà ló wà lósì. Mọ̀ pé ní nǹkan tó jẹ́ pé a ti gbé kalẹ̀ nínú ìlànà Islam náà bó ṣe yẹ kí ó ṣe wà léo láàrin lọ́kọ àti láyà. Ṣùgbọ́n lónìí a kó gbogbo ẹ̀ pọ̀ àti ọmọdé o àtàgbà o kò tẹ̀ jọmọ́ tẹ̀sìn kò jọmọ́ tẹ̀lẹ́yàmẹ̀yà. Ìdílé ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú àwùjọ wa. Báwo gan ló ṣe yẹ kí ìbáṣepọ̀ ṣe wà láàrin ọkọ àti ìyàwó bọ́lọ́run ti ṣe fẹ́? Alhamdulillahi rabbil alamin. Ọ̀rọ̀ tí ìbéèrè yìí ọ̀rọ̀ tí ó kẹnu púpọ̀ ni. Ọ̀rọ̀ nípa ọkọ pẹ̀lú ìyàwó àti ìyàwó sọ́kọ. Ọ̀rọ̀ ńlá ni tó já sí wípé láti bá gbé pọ̀ ìyàwó àti kí ìyàwó kó bá ọkọ rẹ̀ gbé pọ̀ yóò di àwọn nǹkan méjì sí mẹ́ta mú. A di nǹkan méjì sí mẹ́ta mú. Bẹ́ẹ̀ ni. Àkọ́kọ́ sùúrù asọ́bùrù. Sùúrù. Bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni àlàáfù kéèyàn máa ṣàmójúkúrò níbi gbogbo nǹkan. Kéèyàn lámójúkúrò kéèyàn má ranjú mọ́ gbogbo ohun téèyàn bá rí kéèyàn dì mú kéèyàn má mójú kúrò. Ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn ní àmúmára. Àmúmọ́ra ìfaradà. Tí mẹ́tẹ̀ẹ̀ta yìí tí kò bá ti pé yálà ọkùnrin ni àbóbìnrin ni inú ilé wọn ò ní tò. Òun ní máa fa kí a rí kí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ ìdílé lénìí. Bẹ́ẹ̀ni. Púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀rí nínú ọmọ tó já sí wípé ọ̀dọ̀ ìyá tòun ó lọ ní ọ́fíìsì. Ẹ̀rẹ̀ ni tí ó fi sọ́dọ̀ bàbá. Kí ló máa ń fà á? Nǹkan tó fà ní wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé lénìí tá a bá ti rí pé ìyàwó wa ń ṣiṣẹ́ àwọn ẹ̀tọ́ wa tó yẹ ká máa ṣe lórí ìyàwó wa a kì í sábà fẹ́ ṣe é mọ́. Ọlọ́run sì ti sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam nínú Al-Qur'an. Ọlọ́run ní ba'da ista'asa wal basmala ó ní ar-rijalu qawwamuna 'ala an-nisa. Ọlọ́run ní ọ̀gá ni àwọn ọkùnrin là ń jẹ́ fún àwọn ìyàwó wa. Tá bá wá wo ọ̀pọ̀lọpọ̀ ìdílé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ yìí téèyàn bá jẹ́ni tó súnmọ́ Ọlọ́run dáadáa bọ́kùnrin bá jẹ́ni tó súnmọ́ Ọlọ́run dáadáa kò ní ṣe mistake. Ó ṣeé ṣe lóòótọ́ lápèjúwe ìyàwó lè máa gba bíi 450,000 níbi iṣẹ́ kọ́kọ́ má gbà ju 150,000 lọ. Warafa'na ba'dakum fawqa ba'din darajatin. Ọlọ́run
ó lẹ́ni tó bá wo òun Ọlọ́run lòun ó gbéga òun ó gbé apá kan ga lérí apá kan mọ́ wá wo ohun tíyàwó rẹ̀ ń gbà ń kó ti torí ẹ̀ kó fojúṣe rẹ̀ kó fi sílẹ̀ ọmọ ṣe ẹ̀tọ́ rẹ̀ dédé bágbára rẹ̀ bá ti ká Ọlọ́run wá kí ọkùnrin míì nínú ayé tọ́já sí wípé dédé tó bá já sí pé 2000 naira lówó rẹ̀ bá ká láti pé kíyàwó òun kó fi ṣe ọbẹ̀ yóò sọ fún pé dédé ń tágbára mi kánú kódà má fi kún. àti ẹni kó má fi kún pé gbà dédé ń tágbára mi ká ní irú ọkùnrin bẹ́ẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ là á pè lọ́kọ. níwọ̀n bẹ́nu obìnrin míì náà bẹ́ẹ̀ tọ́já sí wípé tọ́lọ́mbà tó rí i pé Ọlọ́run gbé apá àwọn sókè ju tọkọ òun lọ. kódà bí ó bá ra oúnjẹ sílé tọ́mọ̀ pé òun lòun ọ̀rà yóò kọ́kọ́ kó owó òun fún ọkọ náà láti fi ṣe bíbọ̀ àṣírí fọkọ yóò wá ní kí ọkọ òun kó fún òun padà. ìyẹn lálùbáríkà ni. ìyẹn ní àlùbáríkà ẹ máa ń mú àlùbáríkà ẹ sì máa ń mú kí inú ilé kó tutù kí ìbágbépọ̀ kí ìdùnnú máa wà ń bẹ̀ nínú ìbágbépọ̀ wọn. ọ̀rọ̀ Ọlọ́run kò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin mọ́ láyé ń jẹ́ ká ju ọ̀pọ̀lọpọ̀ nǹkan nù lẹ́ẹ̀fi rí i pé tọ́mọ mi bá gbọ́ pé bàbá àwọn kú kò ní dùn yóò wò pé nígbà tí òkú tẹ́lẹ̀ kí ní ṣe fáwọn. bàbá ní káwọn mú wá léèwé ìyá àwọn ni ó fún àwọn. bá ní káwọn bọ́ ṣe pé bàtà làwọn rà ní ìyá àwọn ni ó rà kódà báwọn ó gbowó oúnjẹ ìyá àwọn ni ó fún àwọn. èyí ń la fi ní kí a súnmọ́ Ọlọ́run látara pé a bá súnmọ́ Ọlọ́run tá a súnmọ́ àwọn tán jẹ́ onímímọ̀ kí wọ́n máa la oríṣiríṣi iye wa pé bọ́lọ́n ti wí nì kò túmọ̀ sí pé ó rí pé Ọlọ́run kẹ́yàwó rẹ̀ jù ọ́ lọ kó wá fojúṣe rẹ̀ sílẹ̀